àwọn tó ń ṣe Allah Akbar tí ń pààyàn yìí tí ì jáde rí mo wo fídíò kan níbi tí wọ́n ti ń du ọkùnrin kan lọ́rùn, àwọn kan fà á lẹ́sẹ̀, ẹnìkan yí ọrùn ẹ̀, wọ́n sì fọ̀bẹ wọ́n sì ń dè, wọ́n sì ń pè ariwo Allah Akbar. Jáde rí kẹ́ ẹ sọ wípé àwọn tó mẹ́sìn wáyìí tí wọ́n ń pariwo Allah Akbar àbí nǹkan kan náà kọ́lẹ́jọ́ máa ń sọ lẹ́nu. ṣe Allah Akbar yẹn tí wọ́n ń pè yẹn ṣébi tí wọ́n pè sí yẹn dà? Jáde kẹ́ ẹ jà lórí irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí, àfi kẹ́ ẹ máa fèsì ẹlẹ́bọ. Dínà ìwọ̀n wípé lóòótọ́ lè já wọn ní mẹ́sìn wa, ṣùgbọ́n mùsùlùmí tiwa kì í ṣerú tiwọn. wọ́n ń joyè mọ́ṣáláṣí, èèyàn lè joyè mọ́ṣáláṣí, ẹlẹ́bọ ò lè wá bí wọ́n léèrè wípé wọ́n ṣe ń ṣe àṣà tiwọn ní mọ́ṣáláṣí, àbí wọ́n ṣe ń dìde kírun, àbí wọ́n ṣe ń bẹ̀rẹ̀, àbí wọ́n ṣe ń lòṣó. wáì tó jẹ́ pẹ̀yìn lẹ wá ń kó èrì lẹ̀ ń condemn àwọn oníbílẹ̀ wípé ìlànà wọn lẹ fi jọba, ṣùgbọ́n kán mọ́ fìlànà wọn sí yín. iye ò tí ì sọ pé ọ̀run rere ṣúọ̀ láì ní ìwà tó dára. ìyẹn ò dẹ̀ sọ pé ọ̀run àpáàdì ó dúró de ẹni tó ń ṣe tìbílẹ̀ tó níwà tó dára. ẹ já ronú o. ọ̀nà àtìpa ìṣẹ̀ṣe rẹ̀ rèé. mo mọ̀ pé àìmọye mùsùlùmí ló máa bú mi wípé nǹkan tí kábíyèsí ṣe dáa, ṣùgbọ́n ṣé ká sọ tòótọ́, wọn kì í dá òkú lẹ́bi o. mi ò sọ pé kù díẹ̀ káàtó, ṣùgbọ́n tí àwọn ọba míì bá ní lọ́kàn láti ṣe irú ẹ̀, kán resign kúrò lórí ipò yẹn. ipò ẹlẹ́bọ ni, orí àga ìṣẹ̀ṣe ni. ẹ lè máa jọba lórí Yorùbá kẹ́ ẹ máa lo ìṣẹ̀ṣe àwọn àràbù. who does that? àní kíní yìí ò dáa, ẹni lẹ fẹ́ tẹpẹlẹ mọ́. kí ló dé tágídí wá pọ̀ bí eléyìí? kí ló dé tẹ́ ẹ lọ jọba níran àràbù? kí ló dé tẹ́ ẹ wọ̀ pèbí? ẹ parí ìpèbí. kí ló dé tí wọ́n fi Quran àti Bible kí wọ́n fi ṣètùtù fún irú